ẹ jẹ́ kí a lọ gbìyànjú Osole yìí wò. Gẹ́gẹ́ bí mo sọ fún wa, nǹkan tó ń fa ìbùkún blessing lórí nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Osole ò sí fọ́mọ ọ̀lẹ. Anything tó bá wù ẹ́ tó ń ṣe lọ́wọ́, ó jẹ́ oníṣẹ́ gbélépawó ni o, ìyẹn àwọn ọmọ tó yẹ kó rí fóònù tí ń bá kọ́sọ́mà wọn sọ̀rọ̀ nílùú òkè òkun tó dẹ̀ ń dá wọn lóhùn, ó ti yé yín. Bóyá o jẹ́ oníṣẹ́ gbélépawó kejì tó jẹ́ pé nǹkan tó lọ fún ọ ni wọ́n fi ń pa owó. Tó bá lo Osole, àwọn èèyàn ńláńlá náà máa gbé wá sọ́dọ̀ ẹ láti wá bá iná jà tó ń tà. Ọlọ́jà, oníṣòwò, oníṣẹ́ oṣù tó bá lo Osole, ìbùkún á gorí nǹkan tó ń ṣe. Ìbá jẹ́ omi lásán ló wọ́n ń pọn tà, tó bá rí Osole tó dáa tó bá lára mu, á máa fa ìbùkún lórí nǹkan tó ń ṣe. Kò sí fún alápá má ṣiṣẹ́. Gbogbo ẹni tó bá ti rò pé kóun ó jí láàárọ̀ ọjọ́ kan, kóun kàn ná pá, kóun ná ẹsẹ̀, kóun dẹ̀ dé ẹgbẹ́ bẹ́ẹ̀dì òun àbínú wọdúrópù òun kówó ti kún bẹ́ẹ̀. Irú wọn, ẹ jẹ́ ká sá fún wọn. Ìgbẹ̀yìn wọn ò dáa. Tí ìgbẹ̀yìn wọn gan bá wá dáa, ọmọ tán bí gan kọ́. Ó ti yẹ̀yìn àgbàlagbà, mi ò ní sọ̀rọ̀ jù. Ẹ jẹ́ ká lọ wá ewé àbámọ́dá 9 tá bá ti rí. Ẹ jẹ́ ká fi 5 nínú ewé yìí, ẹ jẹ́ ká fi tẹ́lẹ̀ inú kòkò. A ṣí ojú ẹbí tó máa ń dán yẹn, a ṣí sókè. A wá lọ wá ẹyin pẹ́pẹ́yẹ 3, a kó lé lórí, a fòdìdí àtàrí kan sí. 070 31 83 45 83 òun ni nọ́mbà mi. Tá bá ti wá fi odidi àtàrí kan sí pẹ̀lú ẹyin adìẹ, ẹyin pẹ́pẹ́yẹ 3, a kó lé lórí, a wá fòdìdí àtàrí kan sí orí sí. Ewé yẹn ó kù 4 kalẹ̀. A wá mú 4 tó kù yẹn, a wá dàdé lórí, a dàbí tó máa ń dán yẹn, ìyẹn ewé àbámọ́dá. A dàbò, a wá jó. Tá bá ti jó tán, ó ní bá ṣe máa ń lò. Tó bá yá, inú WhatsApp group wa láti máa lọ parí irú àwọn iṣẹ́ báyìí. A wá pín sí ọ̀nà 3 tá wá ti jó, tá lọ tó kúnná dáadáa, a wá pín sí ọ̀nà 3. 070 31 83 45 83 òun nọ́mbà. Mi ò ní nọ́mbà méjì o. Mi ò ní nọ́mbà méjì. Any account tẹ́ bá lórí TikTok yìí tó ń lo orúkọ mi, tó dẹ̀ ń gbé fídíò mi jáde, ṣùgbọ́n tó yẹ pé nọ́mbà tó wà ń bẹ̀ ó yàtọ̀ sí nọ́mbà tí mo pè é, èmi kọ́. Pick me kí ọlọ́pẹ la máa fi lò fún ọjọ́ 3 lálaalẹ́.